ewé ejìnrìn ajá, ewé ejìnrìn ajá, ewé ẹ̀yìn olóbe àti ewé mọ̀ríńgà. Mẹ́tẹ̀ẹ̀ta ó ní a fẹ́ gbé yẹ̀wò lónìí. Mẹ́tẹ̀ẹ̀ta ó ní àlòpapọ̀ rẹ̀, gbígbó, sísè tàbí rírẹ sínú omi ó ní a fẹ́ gbé yẹ̀wò bí àwọn náà ṣe ń lò kí ló ń ṣiṣẹ́ fún. Sẹ́rí àwọn ewé mẹ́tẹ̀ẹ̀ta yìí kó tó di wípé a lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n bá wa yànnà náà dáadáa bí wọ́n ṣe ń ṣe àti bí wọ́n ṣe ń lò. Ẹ jẹ́ mi ó kọ́kọ́ ṣe àlàyé ẹ̀ fún wa ná. Sẹ́rí ewé mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n máa ń lò ó fún àkọ́kọ́ bí ṣúgà bá pọ̀jù lára, àpọ̀jù ṣúgà eléyìí tó lè fa diabetes. Wọ́n wá ní a lè lo ewé yìí láti fi dènà rẹ̀ kó má bàa ṣẹlẹ̀, kí diabetes má bàa mú wa. Ẹlẹ́ẹ̀kejì, bí a bá rí ẹni tí ìdí rẹ̀ máa ń yọ, wọ́n máa ń lò ó fún un. Ẹlẹ́ẹ̀kẹta òun ni bí a bá rí ẹni tí ẹ̀yìn máa ń dùn, bóyá ẹ̀yìn dédé máa ń dùn onítọ̀hún, àwọn aláboyún tán ní ẹ̀yìn máa ń gé àwọn, wọ́n lè lò ó. Bákan náà a máa ń lo ewé yìí fún jẹ̀díjẹ̀dí. A bá rí jẹ̀díjẹ̀dí a máa ń lò ó fún ọkùnrin tí ò bá lè ṣe dáadáa pẹ̀lú aya rẹ̀. Tó bá ti ń lo ewé yìí yóò láǹfààní láti lè máa ṣe dáadáa sí ojúṣe rẹ̀, yóò sì máa lè ṣe lọ́kọláya. Àlàáfíà ṣe pàtàkì, àlàáfíà ṣe kókó. Ká tó lọ sí ọ̀dọ̀ ẹni tí ó bá wa yànnà náà ọ̀mọ̀ràn tó máa oyún ògbé nínú karahun, tí wọ́n bá sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe máa ń pè lo lílo ewé yìí àti bí a ṣe máa lò ó. Ká tó lọ sí ọ̀dọ̀ wọn, ẹ bá wa subscribe sí program wa yìí, ẹ bá wa like ẹ, ẹ bá wa share rẹ̀ fáwọn tí ò bá láǹfààní àti gbọ́ wa báyìí. Kẹ́sì bá wa comment bí ẹ bá ní nǹkan kan tẹ́ fẹ́ sọ, bóyá ìbéèrè tàbí ẹ ní àyọkúrò. Wọ́n ti ń lo ìlú mẹ́tẹ̀ẹ̀ta tẹ́lẹ̀ hàn wáyé bọ́ọ̀nà tí wọ́n ń lò. Ewé mẹ́tẹ̀ẹ̀ta yìí bí a ṣe máa ń lò ní pé ewé ejìnrìn ajá yìí tábà ti wá ejìnrìn ajá tútù, tá a dẹ̀ wá ewé ẹ̀yìn olóbe tó jẹ́ tútù, tá a wá tá a fi ewé mìríngà sí. Bá a ṣe máa lò lélẹ́yìí, òòrè ọtí láti dà sílẹ̀ nínú ẹ̀yìn. Ẹ wo bí egbò yìí, ìdí egbò fẹ̀yìntìsówó yìí, òun ni a máa kìbọnú inú ike yìí direct síbẹ̀. Ṣé tó bá jẹ́ pé ṣé ó gbọ́dọ̀ àwọn tí òkè mu ti ń kọ́ sí dandan ló jẹ́ pé ọtí náà gbọ́dọ̀ tóbi? Kò sí dandan ní kí wọ́n fọtí lò ó. Wọ́n lè fi omi gbó. Tí wọ́n bá fi omi gbó, tí wọ́n bá dà sínú ike, wọ́n láti fi káfúrà pẹ̀lẹ́bẹ ẹyọ kan kí wọ́n fi sínú ẹ̀. Káfúrà yìí ṣe pé kò ní lè bàjẹ́, kò ní lè máa yọ̀, torí pé ẹlòmíì lè pẹ́ kó tó lò tán ní glass cup. So káfúrà yẹn wọ́n máa preserve ẹ̀. Síwájú ká tó lọ gbó, èyí tẹ́ máa rẹ sí inú bottle water tàbí ike inú sinapu yìí, torí ọtí ló wà inú ike yìí. Bá a ṣe máa ṣe òun lélẹ́yìí. Ẹ̀rọ tó jẹ́ white ni. Ẹ jẹ́ kó lo ilé tó clean yìí. Bàbá ṣẹ́kù tó máa gbé yìí. Tàbá ti kọ́kọ́ eléyìí a máa kọ́ fi tẹ́lẹ̀ lórí egbò ìdí ẹ̀. Tàbá ti máa lélẹ̀. Tàbá ti kì báyìí, a ti kì sínú, ó máa wọlé sínú ẹ̀tàn. Egbò dídí yẹn a fẹ́ fi tẹ́lẹ̀ ẹ̀ ni. Tẹ́tẹ̀ ń wo iṣẹ́ ẹ̀, ó láǹfààní lára púpọ̀. Kódà tí èèyàn bá ń lò ẹni yẹn, èèyàn á mọ̀ pé gbogbo nǹkan tó ń pè ní ṣúgà pátá lẹ́ni tó bá máa ń mu ọtí tó jẹ́ pé ó ní fàájì ẹ̀ ni kò ní tí tó ń pè ní ìtọ̀ ṣúgà rárá. Ewé ejìnrìn ajá lélẹ́yìí, àmọ́ náà a fi tẹ̀lé síbẹ̀. Tá a bá ti kì síbẹ̀, tá a ti kélé síbẹ̀ báyìí,
inú ọtí là ń kì í sí yìí o fún àwọn tí ó lè lò ní ọlọ́tí tó lè lò ní ọlọ́tí. ewé ìjìnlẹ̀ ajá yìí iṣẹ́ ẹ̀ tó wà o tó jẹ́ pé olóyún aboyún lè lò tó jẹ́ pé ìyẹn òun nìkan àmàgbà àmẹ́lẹ̀ tá à ń ṣàlàyé ẹ̀ lọ́wọ́ yìí tó bá tún di ọjọ́ míì àtún ṣàlàyé yẹn tí ẹ jẹ́ pé aláboyún lè lò ewé ìlàpè ní ewé mìríngà so àwa fi kejì náà àfi kẹta àfi tẹ̀lé lẹ́yìn tábà ti fi tẹ̀lé báyìí láàrin wákàtí kan ó pẹ́ jù ó ti di lílò láàrin wákàtí kan. lílo ẹ̀yẹ ètò jẹ́ ọlọ́tí yẹn báwo ló ṣe máa lò sọ máa dàgbò lẹ́ẹ̀kan náà ni àbí máa. lílo rẹ̀ glass cup kọ̀ọ̀kan glass cup ńlá. bẹ́ẹ̀ ni kékeré tó máa bá ọtí wá tó wà lórí ọtí glass cup tó bẹ́ẹ̀ bá dé wá ní glass cup ẹ lè fi cup ẹ lè fi ṣe òdiwọ̀n ẹ̀ ní díẹ̀díẹ̀. wọ́n á ti máa lò òun lélẹ́yìn. ẹ jí pọ̀dà ẹ̀jẹ̀ kan mọ̀ pé òun náà lè ṣe nílò. ẹ rí i pé kò tí tó ìṣẹ́jú méjì tá a ṣe àwọn omi àwọn ó ti ń chẹ́ǹjì ó ti ń toró díẹ̀díẹ̀ sálẹ̀. ẹ bá ti tẹ́ báyẹn àjẹ́ kó wọlé sínú ẹ̀ dáadáa. ẹsẹ̀ ń bẹ̀ kẹ́ mú káwọn èèyàn wò. òun lélẹ̀ o tá a bá ti bò báyìí ó ti di mímu bá ti di lẹ́yìn wá náà lẹ́yìn wákàtí kan. wákàtí kan ti di mímu orin. wọ́n ṣiṣẹ́ fún ṣúgà. ó ṣiṣẹ́ fún ṣúgà ó ṣiṣẹ́ fún ọ̀pọ̀ ẹ̀yìn. bẹ́ẹ̀ ni ìwọ tó bá lè ṣe déédéé dáadáa lọ́dọ̀ ìyàwó ẹ̀ ó ń ṣiṣẹ́ fún un. tó yẹ pé gbogbo àbẹ̀rẹ̀ yìí máa ń gé ẹ o lọ bíṣẹ́ ni o ti ti bíṣẹ́ dé gbogbo ara ríro wá ń ru ẹ gbogbo ẹ wá ń ṣe tó bá ti délé ìwọ sára lẹ́yìn ìgbà tó bá ti bomi sára tó ti wẹ̀ tán òra tó ti jẹun òra filé òra mú tó máa jíjọ́ kejì wírí báyìí lọ́lọ́gọ́jì bẹ́ẹ̀ni. èyí tó bá jẹ́ onígbígbó bẹ̀ ń kọ́ tá máa gbó. eléyìí tó bá jẹ́ tó jẹ́ onígbígbó yẹn. ọ̀ya ẹ̀ bá wa gbó ẹjẹ́ tí wọ́n rí ẹ̀ tó máa gbó. báyìí gbígbó báyìí làwọn àkàngbó kò sí nǹkan tó le nínú ẹ̀ tá a bá ti bù báyìí. so òní ẹ̀rí kan bá tán dami sí yẹn tá a bá ti gbó nídìí kankan ewé ejìnrìn ajá bá ti kì sínú inú ọtí yìí bẹ́ẹ̀ ni oṣù à ń bẹ̀ ewé ejìnrìn ajá ẹ̀yìn olóbe àti ewé mìríngà òun náà là ń gbọ́ yìí níbi gbogbo ẹ̀wọ̀ tó bá lè lo ọtí tẹ́pọ̀ omi nìwọ́ lè lò tó bá ti wá gbó tán tó ti gbó tán dáadáa tán wàá mú wàá dà sínú ike kan wàá fi káfúrà pẹlẹbẹ ẹyọ hóró kan. ṣé gbígbó yẹn náà ìyẹn tí wọn bá lè mú tán lẹ́ẹ̀kan. tí ẹ bá lè mú tán lẹ́ẹ̀kan náà ẹ lè mú tán lẹ́ẹ̀kan náà torí ó máa fẹ́ pọ̀ glass cup kọ̀ọ̀kan náà lè máa lò ní glass kọ̀ọ̀kan ẹ máa fi káfúrà pẹlẹbẹ ẹyọ kan ẹ fi sínú ẹ so òun ló máa preserve kí ni á jẹ́ kí tá a fẹ́ lò á jẹ́ kó last á jẹ́ kó lè preserve omi yẹn so yẹn ló dáa orí. mo lè ń wò yìí ẹ bá gbó tán. ewé ẹ̀yìn ológe àti ewé ìjìnlẹ̀ ajá ni wọ́n gbé pẹ̀lú àǹfààní àwọn ewé wọ̀nyí ó dára púpọ̀ ju kásá pé ìgbà láti máa lo àlo tablet àlo ọkùnrin eléyìí ó máa ń ṣe àwòtán àwọn àìsàn nínú àgọ́ ara wa àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tablet yẹn tútù ẹ̀. ẹ rí bí ó ṣe máa rí tẹ́ bá ti gbó tán àwa yọ gbogbo ìdọ̀tí omi ewé inú ẹ̀ àyọ kúrò ó ti di lílò tẹ́ bá ti yọ kúrò tán ó ti di lílò báyìí. ẹ bá yọ díẹ̀ ẹ bá yọ ọmọ wò ká wò ó lè máa mọ̀ pé n tá à ń tíra láti
nígbà tí gbìyànjú láti ṣe kì í ṣe pé a fẹ́ fún wa lóògùn jẹ àbí a fẹ́ fún wa ní poison ilé ìwọ̀n sí poison yẹn. òun lélẹ̀ ilé tá a gbó òun rèé tó yẹ pé immediately lẹ bá gbó tó pé déédéé nǹkan tá ẹ lè mú lẹ́gbó ẹ lè mú táyà gbọ́ ó máa pọ̀ torí pé ewé yẹn kò lè jẹ́ ewé kéré èèyàn lè mú ilé tán adó ilé ìsàlẹ̀ kan náà lè wá tó pé kẹ́ fi káfúrà pẹlẹbẹ sí láti preserve òun lélẹ̀. àbí bàbá wa tó wà lẹ́gbọ̀n náà máa fẹ́ mú dẹ́ wò. déédéé ní mu ni àgbo ni ní mu ni. ẹ̀yin tẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ bàbá olúwo náà inú mú bẹ́ẹ̀. ní mu ni. ó ní àwọn òtún mú yẹn. kódà àlàáfíà ní pẹpẹ ọ̀rọ̀ olódùbọ̀lẹ̀ mọ́gbà àlàáfíà ní ara wa. mi ò. kí a ṣe ìtọ́jú ara wa o. ó ṣe pàtàkì. tó máa ń ṣiṣẹ́ tó máa ń ṣe wàhálà tó bá ti délé àbí láàárọ̀ kùtùkùtù. kódà tí àtàwọn bàbá wa ṣe tí a lè máa lò tá a lè máa dínú láàárọ̀. àlàyé fún wa nípa lílo ewé àti egbò ṣe rí ó ṣe pàtàkì. dúdú ni wá ilẹ̀ adúláwọ̀ ni wọ́n bí wa sí àwọn bàbá wa ó ní bí wọ́n ti ń lò láyé àtijọ́ nígbà tí ìwòsàn ìgbàlódé tí ò tíì dé nígbà tí ò tíì sí ọsibítù ìgbàlódé ó ní bí àwọn bàbá wa bí wọ́n ṣe ń ṣe ìwòsàn ara wọn tí wọ́n fi ń pẹ́ tí wọ́n fi ń lo 100 ọdún 100 ọdún 90 100 ó lé tí wọ́n fi ń pẹ́ láyé kí ló dé tó jẹ́ pé lákòókò yìí ikú àìtọ́jọ́ ló ń pa kálukú látara àìsàn kéékèèké àìsàn péréte eléyìí ló fà á tí àwa fi sọ wípé ní ilé iṣẹ́ wa a ó máa yan nàná fún wa nípa bí wọ́n ṣe ń lo ewé àti egbò láti fi ṣe àwòtán àìsàn eléyìí tó bá yanjú sí àgọ́ ara wa màá rọ̀ wá lẹ́ẹ̀kan sí ẹ bá wa share program yìí ẹ bá wa subscribe sí ẹ sì bá wa like ẹ iná ò ní tán owó yín títí àwọn tó fi pàdé nígbà míì orúkọ tèmi kò máa yí padà Àtẹniwíjọ́ ni ní ìkànnì Àtẹniwíjọ́ TV ó dìgbà.